إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فهو المهتدي ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله صلوات ربي وسلامه عليه. فإن أصدق الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلوات ربي وسلامه عليه، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. أما بعد، وقد فعل الله سبحانه وتعالى أتوكاتي جفونا بمحمد صلى الله عليه وسلم. إكياتي ولنتي أتوكم ولا النبي نكان قبا على النبي قبا الصحابة أتوقع طبعا توجه نبي محمد صلى الله عليه وسلم تجمع القيامة. إليني تسواجو níbi tíra yìí tí a ń ṣàlàyé fún wa tíra At-Tawhid Al-Muyassar tó yẹ pé àti bá àlàyé náà dé page 44 tí a bẹ̀rẹ̀ ní page 45 ní òní pẹ̀lú ògo Ọlọ́hun subhanahu wa ta'ala. A bẹ̀rẹ̀ mi tí a fà ti ń sọ̀rọ̀ nípa al-iman tó yẹ sí pé òun náà ni ìgbàgbọ́. eléyìí nínú àwọn nǹkan tó yẹ pé ṣe pàtàkì tó yẹ ká gbọ́yé náà ni al-iman, òun náà ni ìgbàgbọ́, òun náà ni ìpèpè àwọn ànábì Ọlọ́hun subhanahu wa ta'ala pé wọ́n ń pe àwọn èèyàn sí ìgbàgbọ́. Nǹkan tí wọ́n ń pè wọ́n sí náà ni nǹkan tí ó yẹ kí mùsùlùmí mójútó nínú ọ̀rọ̀ rẹ̀ ni. Àfáàní ma'nahu lughatan, tó bá ní al-iman ìgbàgbọ́ nínú èdè, at-tasdiq òun náà ni kéèyàn pè nǹkan ní òdodo, wal-iqrar kéèyàn sì fi nǹkan yẹn rinlẹ̀ pé bó ṣe rí náà nìyẹn. Àwọn ní al-imanu inda ahli sunnah wal jamaa'ah, ẹ̀wà rí nǹkan tó ń pè ní ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn ahli sunnah wal jamaa'ah, tó ń túmọ̀ sí pé ìgbàgbọ́ rí nínú ọ̀rọ̀ tó yẹ sí pé àwọn èèyàn ní ọ̀rọ̀ tí ò fẹ́ bá mu tó lọ́dọ̀ àwọn ìjọ nínú àwọn tó ń pèpè sí Islam náà ni. ṣùgbọ́n lọ́dọ̀ àwọn tó yẹ sí pé wọ́n ń tẹ̀lé sunnah Nabi Muhammad sallallahu alaihi wasallam, tó yẹ sí pé òun náà ni àgbọ́yé tó wá látọ̀dọ̀ ànábì lọ́dọ̀ àwọn sàhábà, ìrọ̀ sí àwọn ìgbàgbé mẹ́ta ẹlòmíì tó mú wá yàtọ̀ sí ojú ọ̀nà Nabi Muhammad sallallahu alaihi wasallam. òun náà ni wọ́n sọ pé al-iman lọ́dọ̀ àwọn ẹni yìí, àwọn tó ń jẹ́ ahlu sunnah tí wọ́n ń tẹ̀lé ojú ọ̀nà Nabi Muhammad sallallahu alaihi wasallam, òun náà ni i'tiqadun bil qalb, òun náà ni kíyàn ní ìdàgbọ́ pẹ̀lú ẹ̀mí yàn, wa nutqun bil lisan, kíyàn sì máa sọ ìgbàgbọ́ tíyàn ṣe kí nìyẹn o, tíyàn ní kíyàn máa fi ahọ́n sọ, wa amalun bil jawarihi wal arkan, kíyàn sì máa fi ìgbàgbọ́ yìí kíyàn máa ṣiṣẹ́ pẹ̀lú rẹ̀, kí iṣẹ́ máa hàn lórí oríkèéríkà ara yàn. Eléyìí túmọ̀ sí pé ìgbàgbọ́ rèé mo yẹ sí pé ó ní iṣẹ́ tinú tó yẹ pé a ní ọ̀rọ̀ nínú ọkàn, bẹ́ẹ̀ náà ló ní iṣẹ́ ti ẹnu tó yẹ sí pé a máa fẹnu sọ, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló tún ní iṣẹ́ tara tó yẹ sí pé àwọn iṣẹ́ ara wa náà ó ń tọ́ka sí pé ìgbàgbọ́ wà nínú ọkàn wa ni. ẹni tó wá sọ nǹkan míì tọ́rọ̀ sílẹ̀ fún wa, a jẹ́ sí pé ó ti mú un níbi tí ò yẹ kí ó ti mú un ní. Àfọwọ́ ni yazidu bit ta'a, ẹ̀wà rí ìgbàgbọ́ yìí ìmọ̀ ń lékún pẹ̀lú bí wọ́n bá ṣe ń sin Ọlọ́run ọba sí, wa yanqusu bil ma'siyah, ìsìn máa ń dínkù pẹ̀lú ìgbà tí èèyàn bá ń dẹ́ṣẹ̀. ó ń túmọ̀ sí pé tí èèyàn bá ti ń sin Ọlọ́run ọba subhanahu wa ta'ala, ìgbàgbọ́ yìí á máa lékún, tí wọ́n bá ti ń ríṣẹ́ rí ìgbàgbọ́ yìí á máa ṣe kí nìyẹn o, á máa dínkù. eléyìí òun ni ní ṣókí nípa ti iman. Àfọwọ́ ni arkanul iman, ẹ̀wà rí orígun ìgbàgbọ́ tá a ṣàlàyé fúnra wa yìí, wọ́n ní síta, mẹ́fà ni, tó ń túmọ̀ sí pé ìgbàgbọ́ yìí ó ní orígun mélòó, olórígun mẹ́fà. alákọ̀ọ́kọ́ ń bẹ an tu'mina billah, òun náà ni ká nínú ọ̀dọ̀ Ọlọ́hun subhanahu wa ta'ala, wa malaikatihi, ká nínú ọ̀dọ̀ sáwọn màláìka rẹ̀, wa kutubihi, ká sì nínú ọ̀dọ̀ sáwọn tírà rẹ̀, wa rusulihi, ká sì tún lọ sí àwọn kíníyàn sí àwọn òjíṣẹ́ rẹ̀, wal yawmil akhir, ká sì tún wá nígbàgbọ́ sí kíníyàn sí ọjọ́ kẹyìn, wal qadar, ká sì tún nígbàgbọ́ sí qadar khairihi wa sharrihi, pé dáadáa rẹ̀ ni àti aburú rẹ̀ ni. àmọ́ nígbàgbọ́ sí pé gbogbo ẹ̀ náà kádàrá tọ́lọ́run subhanahu wa ta'ala ti pèpè kalẹ̀ fún ẹnìkọ̀ọ̀kan wa ni. fáwọn ní kò wáyé ilé kàmá yatadammanuhu kullu ruknin minha, wọ́n á ní eléyìí ní ìfọ́síwẹ́wẹ́ láti gbọ́ àwọn nǹkan tó yẹ sí pé ìmánì kọ̀ọ̀kan, àrógùn kọ̀ọ̀kan tó kó sínú àwọn nǹkan tó sọ fúnra wa kọjá nínú àwọn àrógùn ìmánì yìí. àfáàní alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ní al-imanu billah, wọ́n ní pé al-imanu billah àtàsọ fúnra wa yìí o yatadammanu arba'ata umur,
ó kó nǹkan mẹ́rin sí ní tó yẹ ká lọ mọ̀. Tá a bá ní pé èèyàn náà sọ̀rọ̀ subhanahu wa ta'ala, a gbọ́dọ̀ wá nǹkan mẹ́rin kan tì nínú ẹ̀mí rẹ̀ àbí nínú àwọn nǹkan tó yẹ ká bá lọ́dọ̀ rẹ̀. Alákọ̀ọ́kọ́ mbẹ́ ni al-iman bi wujudillah, kéèyàn nígbàgbọ́ pé Ọlọ́run subhanahu wa ta'ala ọba tó wà ní ọba tí ń bẹ ni. So ọba tí yẹn sọ pé yẹn nígbàgbọ́ sí ìyẹn tó ń jẹ́ Allah tí gbogbo náà ń pè, agbọ́dọ̀ nígbà sọ pé ọba yìí ọba tí ó wà ni. Ẹlẹ́ẹ̀kejì al-imanu bi rububiyyatihi, káwá nígbàgbọ́ pé Ọlọ́run ọba ta'ala nígbàgbọ́ sí yìí, bi rububiyyatihi, òun lọ́ba tí kí nìyẹn o tó dá gbogbo àwọn nǹkan tí tó wà láyé pátápátá. Nínú ẹlẹ́ẹ̀kẹta al-imanu bi uluhiyyatihi, òun náà ni kí a nígbàgbọ́ Ọlọ́run ọba subhanahu wa ta'ala yìí, òun náà ni ọba tó yẹ sí pé ó tọ́ sí ìjọsìn, bil ma'bud, òun náà ló yẹ sí pé a mọ kí nìyẹn o kí a mọ jọ́sìn fún. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-imanu bi asma'ihi wa sifatihi, òun náà ni ká nígbàgbọ́ Ọlọ́run subhanahu wa ta'ala ọba tá à ń sọ yìí, bi asma'ihi, ọba tó ní àwọn orúkọ ni, wa sifatihi, tó sì ní àwọn kí nìyẹn o tó sì ní àwọn ìròyìn. Eléyìí òun nìyí tó jọ mọ́ ìnínú Ọlọ́run subhanahu wa ta'ala. Ẹlẹ́ẹ̀kejì nínú àwọn abala nínú àwọn orígun ìgbàgbọ́ tí a ń ṣàlàyé fúnra wa, òun náà ni al-imanu bil malaika, òun náà ni kí a nígbàgbọ́ sí àwọn màláíkà Ọlọ́run subhanahu wa ta'ala. Eléyìí náà ni yatadammanu arba'ata umur, òun náà ń kó nǹkan mẹ́rin sínú tó yẹ kí a mọ̀ pẹ̀lú rẹ̀ báyìí sọ pé a nígbàgbọ́ sí àwọn màláíkà yìí. Wọ́n ní al-imanu bi wujudihim, ká nígbàgbọ́ pé àwọn màláíkà yìí tán wà ní. So a rí wọn ká nígbàgbọ́ pé àwọn màláíkà yìí kí nìyẹn o wọ́n wà. Ẹlẹ́ẹ̀kejì al-imanu biman alimna ismahu minhum, òun náà ni pé ká nígbàgbọ́ pé sí àwọn tó yẹ sí pé akíkìnìyàn tí a mọ orúkọ wọn nínú àwọn màláíkà yìí, ka Jibril, gẹ́gẹ́ bí Jibril tá a mọ orúkọ rẹ̀ ń sìn nínú àwọn màláíkà náà ni. wa man lam na'lam ismahu fa nu'minu bihim ijmalan, àwọn tá a sì mọ orúkọ wọn náà gbogbo wọn pátápátá látòkè ní ọ̀nà ìpínlẹ̀ kíníyàn o, wọn náà máa ní ìgbàgbọ́ sí, tá a sì ní yọ ẹnìkan sí pé àwọn màláíkà Ọlọ́run ọba subhanahu wa ta'ala ni wọ́n. Ẹlẹ́ẹ̀kẹta al-iman bima alimna min sifatihim, òun náà ni pé ká nígbàgbọ́ pé nínú wọn pé àwọn òyìn tọ́lọ́run subhanahu wa ta'ala bá ṣàlàyé fún wa nípa wọn, nígbàgbọ́ sí bọ́lọ́run subhanahu wa ta'ala ṣàlàyé fún wa nínú àyà mi tó sọ pé kí nìyẹn o, tọ́lọ́run bá sọ fún wa pé Ọlọ́run bá ta àwọn màláíkà yìí àwọn tó wọ́n níyẹ́ ni, ìnígbà àwọn adáwọ̀ pé kí nìyẹn o, àwọn màláíkà yìí kí nìyẹn o pé wọ́n níyẹ́, pé wọ́n àti mọ̀ sọ nǹkan tá a bá mọ̀ nípa wọn. Ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-imanu yu'allimuna min a'malihim allati yaqumuna biha bi amrillah, òun náà ni pé ká nígbàgbọ́ sí àwọn nǹkan tí wọ́n ń ṣe nínú àwọn iṣẹ́ tó pọ̀ lọ́wọ́, àwọn iṣẹ́ tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn pa wọ́n láṣẹ pẹ̀lú rẹ̀. Nígbàgbọ́ sí àwọn nǹkan wọ̀nyí pé nínú àwọn iṣẹ́ yìí Ọlọ́run subhanahu wa ta'ala wọ́n pa wọ́n láṣẹ rẹ̀, sì gbà wọ́n máa ń ṣe àwọn iṣẹ́ yìí. Eléyìí ní abala ti ẹlẹ́ẹ̀kejì. Abala ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn igun iman, òun náà ni al-imanu bil kutub, òun náà ni ká nígbàgbọ́ pé ká nígbàgbọ́ sí àwọn tí Ọlọ́run bá subhanahu wa ta'ala, àwọn tírà tó sọ̀ kalẹ̀. Alákọ̀ọ́kọ́ ń bẹ òun náà ni al-imanu bi anna nuzulaha min indillahi haqqan, òun náà ni pé ká nígbàgbọ́ pé àwọn tírà yìí ó sọ̀ kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run bá subhanahu wa ta'ala lódodo ni. Ẹlẹ́ẹ̀kejì al-iman bima alimna ismahu minha bi ismihi kal-Qur'an wa tawrat wal injil, òun náà ni pé ká nígbàgbọ́ sí àwọn èyí tá a mọ orúkọ wọn nínú àwọn tírà yìí tó lọ́wọ́ subhanahu wa ta'ala sọ̀ kalẹ̀ gẹ́gẹ́ bí al-Qur'an tá a mọ̀ àti tawrat àti injil àtàwọn tó jọ wọn nínú àwọn èyí tó lọ́wọ́ subhanahu wa ta'ala tó dá ọkọ rẹ̀ fún wa, nígbàgbọ́ sí wọn lọ́wọ́ subhanahu wa ta'ala sọ̀ wọn kalẹ̀. Ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tasdiqu ma sahha min akhbariha, òun náà ni ká gba àwọn nǹkan tó bá wá láti inú rẹ̀ gbọ́, àwọn nǹkan tó lálàáfíà tó wá láti inú rẹ̀ gbọ́, ka akhbaril Qur'an, gẹ́gẹ́ bí àwọn nǹkan tó wá láti inú Qur'an, àwọn ìròyìn tó wá láti Qur'an gbà pé bẹ́ẹ̀ náà ló ṣe rí. wa akhbari ma lam yubaddal aw yuhraf min al-kutub as-sabiqa, ká sì nígbàgbọ́ pé àtàwọn nǹkan tó wáyé kí nìyẹn o, àwọn ìròyìn tó wá látàwọn nu tírà yìí, àwọn èyí tó yẹ sí pé wọ́n ti dá wọn tí ìlú nǹkan papọ̀ mọ́, àbí èyí tó yẹ kí wọ́n ti kí nìyẹn o tí wọ́n ti dá ọ̀rọ̀ rẹ̀ rú, tó yẹ sí pé ó sì fẹsẹ̀ rinlẹ̀ tó bá wá mimma sahha naqluhu anha fi shar'ina, tó yẹ sí pé ẹ̀sìn wa náà wá tún mú wá fún wa nínú àwọn tírà yìí, gbọ́ sì gbà pé bẹ́ẹ̀ náà ni ó ṣe rí, àti pé ẹ̀sìn wa náà tún ti mú wá fún wa, tá a sì ti mọ̀ pé kò í ṣe nǹkan tí wọ́n yí kí nìyẹn o tí wọ́n ti dá lóko wọn sápà fún. Ẹlẹ́ẹ̀kẹrin al-imanu bi ahkami ma lam yunsakh minha, òun náà ni ká nígbàgbọ́ pẹ̀lú àwọn ìdájọ́ tí Ọlọ́run ọba ò tí ì parẹ́ nínú rẹ̀,
ìtọ́lọ́wọ́ àtọ́ ẹ pé sẹ̀rí ọ̀tún bá kan ti parí tẹ́ pé ó sì rẹ́ sí pé a sì rí ipò sì fẹsẹ̀ rinlẹ̀ a nígbàgbọ́ sí wà rídọ̀ a sì yọnu wà tẹ̀sílímù bí a sì juwọ́ supalẹ̀ sí sawa'an fahimna hikmatahu am lam nafhamha kódà bóyá gbọ́ ọgbọ́n tí ó wà ń di rẹ̀ yé ni àbá àgbọ̀ yé ni àárí pé àìkínìyàn pé ayọ́nu sí àti juwọ́lẹ̀ fún wa jami'ul kutubi sabiqa gbogbo àwọn tírà tó sì kíníyàn tó yẹ kíníyàn tó síwájú mansukhatun bil Qur'an gbogbo àwọn tírà yìí al-Qur'an ó ṣe kíníyàn ó ti pa wọ́n rẹ́ torí òun náà ni al-Qur'an ní Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam ànábì wa náà sì rí òun náà sì ní òjíṣẹ́ gbẹ̀yìn tí àtọ́lọ́ wá sí sọ̀kalẹ̀ gbẹ̀yìn òun náà ni al-Qur'an so eléyìí a ní gbàgbọ́ sí ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn abala àwọn orígun iman òun náà ni al-iman bil rusul òun náà ni ká nígbàgbọ́ sáwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala eléyìí náà ń kọ́ àwọn nǹkan mẹ́rin nǹkan sínú alákọ̀ọ́kọ́ al-iman bi anna risalatahum haqqun min Allah òun náà ni ká nígbàgbọ́ pé kí nìyẹn o pé àwọn iṣẹ́ wọn tí wọ́n mú wá o òdodo ni pé àtọ́dọ̀ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ló ti wá فمن كفر برسالة واحد منهم فقد كفر بالجميع ẹni tó bá ti wá ṣe kèfèrí sí kan nínú àwọn iṣẹ́ àwọn ànábì Ọlọ́run Ọba yìí ó di ṣe kèfèrí sí gbogbo pátápátá nìyẹn ẹlẹ́ẹ̀kejì al-imanu bima alimna ismahum minhum òun náà ní pé ká nígbàgbọ́ sí àwọn èyí tí a mọ orúkọ wọn nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba yìí gẹ́gẹ́ bí ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtànábì wa Ibrahim àti ànábì wa Isa àtànábì wa Musa alayhi musallam kọ́lọ́mà kó jẹ́ kí kọ́lọ́mà kíkẹ́ Ọlọ́run kó mọ̀ bá wọn nígbàgbọ́ sí wọn ẹlẹ́ẹ̀kẹta òun náà ni tasdiqu ma sahha anhum min akhbarihim òun náà ni pé ká gbà lódodo àwọn nǹkan tó bá fẹsẹ̀ rinlẹ̀ tó wá ní kíníyàn o láti nínú àwọn òròyìn wọn tó bá wá bá wa tó fẹsẹ̀ rinlẹ̀ nígbàgbọ́ sí sì máa fi ṣiṣẹ́ ṣe ẹlẹ́ẹ̀kẹrin al-amal bi shari'ati man arsala ilayna minhum wa huwa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ká nígbàgbọ́ sí ṣẹ̀ríà Ọlọ́run Ọba tọ́lọ́run Ọba subhanahu wa ta'ala fi rán ànábì Muhammad sallallahu alayhi wa sallam sí wa huwa khatimuhu òun náà sì ní kíníyàn òun náà sì ní ìgbẹ̀yìn wọn walmursilu ila nnasi ajma'in òun náà sì ní kíníyàn walmursal ila nnasi ajma'in òun náà sì ní ẹni tí kíníyàn òun náà lẹni tó yẹ sí pé wọ́n rán sí gbogbo èèyàn pátápátá eléyìí tó rán sí pé tó yẹ sí pálọ́bì náà rán sí wa òun sì ní ìgbẹ̀yìn òjíṣẹ́ Ọlọ́run Ọba òun náà sì rán sí gbogbo èèyàn pátápátá eléyìí fi ń túmọ̀ sí pé àwọn tí wọ́n ń pera wọn ní Ahmadiyya tí wọ́n gbàgbọ́ pé ẹlòmíì tún wá tó ń jẹ́ Ghulam Ahmad tó yẹ sí pé òun náà òun lànà bí ìgbẹ̀yìn lẹ́nu Muhammad sallam eléyìí rè àwọn ọjọ́ ló ti sọnù ni ó yẹ sí pé àwọn àfáàfẹnu kò lórí pé àwọn ọjọ́ yìí kèfèrí ni wọ́n pé kèfèrí yọ ti kúrò nínú Islam tó wà Ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun nìgbẹ̀yìn àwọn òjíṣẹ́ Ọlọ́run Ọba òun la kẹ́yìndé gbẹ̀gbọ́n òun tọ́lọ́mọ subhanahu wa ta'ala sí gbogbo ayé ànábì mi ò wá lẹ́yìn rẹ̀ mọ́ ànábì mi ò sì kíkí ní ẹ̀kọ́ sì tún wá mọ́ eléyìí ó fi ń túmọ̀ sí pé orí irọ́ wọn làwọn ọjọ́ yìí wà ẹni tó wà ń bẹ nu wọn àwọn ẹni tó wà mẹ́ni tó wà nu wọn kó kéde fún kó sọ fún kó sẹ́yìn padà kó lójú ọ̀nà àánú kọ́lọ́mà subhanahu wa ta'ala kó ṣọ́ wa kó lójú ọ̀nà àánú ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn tó jẹ́ orígun ẹlẹ́ẹ̀karùn nínú orígun iman òun náà ni al-iman bil yawmil akhir òun náà ni ká nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn wa yatadammanu thalathata umur eléyìí wá rí òun kó nǹkan mẹ́ta kan sínú alákọ̀ọ́kọ́ al-iman bil ba'th òun náà ni ká nígbàgbọ́ sí pé Ọlọ́run subhanahu wa ta'ala ó gbé wa dìde ẹlẹ́ẹ̀kejì al-iman bil hisabi wal jaza òun náà ni ká nígbàgbọ́ sí pé a ṣe ìṣirò Ọlọ́run subhanahu wa ta'ala sì san ẹni kálukú lẹ́san iṣẹ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ń bẹ al-imanu bil janna òun náà ni kí ẹni gbàgbọ́ sípò aljanna ó wà ń bẹ aljanna wà náà pé iná náà sì rí iná náà ń bẹ tó yẹ sí pé ká nígbàgbọ́ sí ويدخل في الإيمان باليوم الآخر واتي وانو يوانو سيماني بلوجو كينري الإيمان بكل ما يكون بعد الموت òun náà ni pé ká nígbàgbọ́ sí gbogbo nǹkan tó máa ṣẹlẹ̀ lẹ́yìn kíni yẹn o lẹ́yìn ikú ومن ذلك nínú rẹ̀ náà ni fitnatul qabr ká nígbàgbọ́ sí pé àfìtínà wà nù sàárè eléyìí nínú àwọn nǹkan tó kọ́ sí abẹ́ nígbàgbọ́ sí ọjọ́ kẹrin ni wa'adhabi ká sì nígbàgbọ́ sí pé ìyà wà nù sàárè wa na'imihi ká sì tún nígbàgbọ́ pé kíni yẹn o pé ìyà
àti ìgbádùn òun náà wà nínú sàárè. al-iman bil qadar òun náà ẹ̀wá rí nígbàgbọ́ sí kádàrá tó yẹ sí pé òun náà lórígun ìgbẹ̀yìn wa yatadammanu arba'ata umur òun náà kó nǹkan mẹ́rin sínú. alákọ̀ọ́kọ́ ń bẹ al-iman bi anna Allah ta'ala alima bi kulli shay'in jumlatan wa tafsila òun náà ní pé ká nígbàgbọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó nímọ̀ pẹ̀lú gbogbo nǹkan lẹ́yìn ọyọ ní àbí lápapọ̀ ni. ẹlẹ́ẹ̀kejì al-iman bi anna Allah kataba dhalika fi lawhil mahfuz ká nígbàgbọ́ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ó ti kọ gbogbo àwọn nǹkan yìí ó ti kọ sínú lawhil mahfuz tó wà lọ́dọ̀ rẹ̀ lọ́dọ̀ Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala. ẹlẹ́ẹ̀kẹta ń bẹ al-imanu bi anna jami'a al-kainati la takunu illa bi mashi'ati Allahi ta'ala òun náà ni pé ká nígbàgbọ́ gbogbo nǹkan tí ń bẹ kò ní ṣe kí nìyẹn o kò ní máa bẹ àyàfi pẹ̀lú ìyọ́nú Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala òun náà ni gbogbo wọn náà fi ń bẹ. ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni al-iman bi anna jami'a al-kainati makhluqatun lillah òun náà ni pé ká lọ mọ̀ kí gbogbo àwọn nǹkan tó jẹ́ nǹkan tó ń bẹ o makhluqatun lillah Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala dá fún wa rẹ̀ ní bizawatiha ó yẹ kí nìyẹn pẹ̀lú pàápàá àwọn nǹkan wọ̀nyí ni wasifatiha àbí pẹ̀lú àwọn òròyìn àwọn nǹkan wọ̀nyí wà hakatiha àbá àwọn kí nìyẹn o àbá àwọn iṣẹ́ tí àwọn nǹkan yìí ń ṣe gbogbo ẹ̀ pátápátá ó ń bẹ lábẹ́ pé Ọlọ́hun subhanahu wa ta'ala kí nìyẹn o òun ló dá gbogbo ẹ̀. fọwọ́ tẹ̀síwájú wọn wá ní pé ad-dalilu ala arkani al-iman as-sitta wá rí wọn sọ fún alátàárọ̀ pé kí nìyẹn o pé ìmánì yìí wá ní pé al-iman dàdọ́ ya ló ní orígun mẹ́fà kí wá ní ẹ̀rí orígun mẹ́fà yìí aláwọ̀kọ́ ń bẹ̀ Allah subhanahu wa ta'ala máa sọ Suratul Baqarah Allah bá ní pé laysa al-birru an tuwallu wujuhakum qibala al-mashriqi wal-maghrib Allah bá ní pé kò í ṣe òpin dáadáa òun náà ní kẹ́ dájú yín kọ ibi tí òun ti ń jáde ní àbí ibi tí òun ti ń wọ̀ ni walakinna al-birra wàá rí tó fi ń jẹ́ òpin dáadáa man amana billah òun náà lẹ́yìn tó nígbàgbọ́ sọ́lọ́run Ọba subhanahu wa ta'ala wal yawmil akhir àbẹ́yìn tó nígbàgbọ́ sọ́jọ́ kẹyìn wal malaika àtẹ́yìn tó nígbàgbọ́ sáwọn malaika Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wal kitab àtẹ́yìn tó nígbàgbọ́ sáwọn tírà Ọlọ́run Ọba subhanahu wa ta'ala wan nabiyyin àtàwọn ànábì Ọlọ́run Ọba àwọn eléyìí ó ní ẹ̀rí inú àwọn ẹ̀rí tó ń tọ́ka sí orígun ìmánì mẹ́fẹ̀ẹ̀fà. ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ẹ̀rí òun náà lè rí tó ń tọ́ka sí orígun àti ìgbẹ̀yìn tó ń tọ́ka sí ti kádàrá òun náà ni ọ̀rọ̀ Ọlọ́run subhanahu wa ta'ala sọ tó kọ́mọ̀ Ọlọ́run bá ní pé inna kulla shay'in khalaqnahu bi qadar dájúdájú àwọn Ọlọ́run Ọba o gbogbo nǹkan pátápátá àdá kíníyàn o pẹ̀lú nǹkan tí àtòrí ẹ̀dá wọn ni pẹ̀lú kádàrá tàti kíníyàn o tàti kò burú kalẹ̀ ni. ẹlẹ́ẹ̀kẹta wa mina sunna wọ́n ní pé nínú ẹ̀rí tó wá láti inú sunna òun náà ni hadithu Jibril alayhi salatu wassalam òun náà ni hadithu Jibril èyí tó ẹ́ sí pé àfáwà àgbà ni Umar radiyallahu anhu ó gba hadith yìí wá tí wọ́n Muslim tó ń gbé jáde gbà tí wọ́n sọ pé Jibril tó wá bá Nabi Muhammad sallam tó ń béèrè lọ́wọ́ rẹ̀ pé tádìsì ó ṣe gùn tó ó wá débi kí wọ́n nípa ẹ̀kúrìyàn al-iman ìwà ànábì fún mi níro ní pé kí nìyẹn o fún mi níro nípa al-iman ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n dá lóun báyìí pé al-imanu an tu'mina billah òun náà ni kó o nígbà sọ́lọ́run subhanahu wa ta'ala wa malaikatihi kó o sì nígbà sọ́lọ́run màláíkà Ọlọ́run Ọba wa kutubi kó o sì nígbà sọ́lọ́run tírà rẹ̀ wa rusuli kó o sì nígbà sọ́lọ́run kí nìyẹn àsáwọ̀ òṣìṣẹ́ Ọlọ́run subhanahu wa ta'ala wal yawmil akhir kó o tún wá nígbàgbọ́ sí ọjọ́ kẹyìn wà tu'mina bil qadar kó o tún wá nígbàgbọ́ pẹ̀lú kí nìyẹn o sí kádàrá pé kádàrá ń bẹ pé èyí tá a jẹ àkẹta tó máa padà jẹ pé kádàrá tí ń jẹ náà ni o ti wà lẹ́bẹ̀ẹ́ kádàrá Ọlọ́run subhanahu wa ta'ala khairihi dáadáa kádàrá yìí ni o à ń nígbàgbọ́ sí wa sharrihi àti aburú rẹ̀ eléyìí hadithi wọn Muslim ni wọ́n gba hadithi wa eléyìí ni àwọn àlàyé tó rọ̀ mọ́ al-iman abẹ́lẹ́bà subhanahu wa ta'ala ìmí àtẹ̀yìn kọ́lọ̀bà tí wọ́n kó mọ́ bá iman wa jẹ́ kó fẹsẹ̀ wà lórí òdodo kó sì jẹ́ ká tán sí orí òdodo subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.